ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24 Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ọmọ kan ṣoṣo tí Ọlọ́run yọ̀ǹda fún òun làwọn ọlọ́pàá lù pa ò lẹ́yìn oṣù mẹ́ta gbáko tí àwọn ọlọ́pàá mẹ́ta kan ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara kan. Abdulkoyum Ìṣọ̀lá akẹ́kọ̀ọ́ míì tún ti ṣàgbákò irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Lọ́tẹ̀ yìí Suleiman Ayéyẹmí ni orúkọ akẹ́kọ̀ọ́ náà, ẹni ọdún 17 tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ní Ìlọrin. Ìwádìí àwọn akọ̀ròyìn fi hàn pé lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ni ìyá olóògbé náà Alhaja Fausat Ayéyẹmí àti àwọn abánikẹ́dùn yabo olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìlọrin tí wọ́n sì ń gbára yílẹ̀ pẹ̀lú omijé lójú. Ẹkún tí arábìnrin náà ń sun ni wípé àwọn ọlọ́pàá pa òun lọ́mọ, wọn ò jẹ́ kí òun jèrè ọmọ tóun tọ́. Ó ní wọ́n pa á lásìkò tó yege láti lọ ṣègbáradì láti lọ sin orílẹ̀-èdè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí agùnbánirọ̀. Bí obìnrin náà ṣe ń kébò sí ló ń bọ́ aṣọ kúrò lọ́rùn ara rẹ̀, ṣùgbọ́n àwọn abánikẹ́dùn sáré daṣọ bò ó padà. Àwọn akọ̀ròyìn wá pè é lọ sílé láti béèrè wúlẹ̀wúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ gan. Alhaja Fausat kó àlàyé bolẹ̀. Ó ní lórí ikú ọmọ òun, ó ní òun kò fẹ́ ẹ̀bẹ̀ tàbí ẹ̀bùn owó kankan lórí ọ̀rọ̀ yìí ju pé kí àwọn agbófinró ṣe àfihàn àwọn ọlọ́pàá tó lu ọmọ òun pa, kí wọ́n sì jẹ́ kí ìdájọ́ òdodo fi ẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀. Nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ náà, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara DSP Adétóhùn Ìjìrẹ́ Adéyẹmí ṣàlàyé pé ọ̀rọ̀ owó tó ṣẹlẹ̀ kò tó $400 tó da olóògbé Suleiman àti èèyàn kan pọ̀, tí onítọ̀hún sì lọ fi ẹjọ́ rẹ̀ sùn ní àgọ́ ọlọ́pàá. Kíkọ̀ tí wọ́n ní olóògbé náà kọ̀ láti yọjú sí àgọ́ ọlọ́pàá ló mú kí àwọn ọlọ́pàá wá lọ láti lọ mú wá sí àgọ́ náà Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ṣàlàyé pé olóògbé náà kọ̀ láti tẹ̀lé àwọn ọlọ́pàá ló mú kí wọ́n lo ipá pẹ̀lú rẹ̀. Orí fífi ipá mú yìí ni wọ́n wà tí arákùnrin náà fi dákú. Nígbà tí ó fi dé ilé ìwòsàn, dókítà sọ pé òkú ni wọ́n gbé débẹ̀. Tó kí ń dùn kó pọ̀. A ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ire o. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.